a kì í fi ifá jọba nílẹ̀ Ọ̀yọ́ o. Ààrẹ Almaroof ló sọ̀rọ̀ yìí nígbà tó ń sọ ìtàn ìlú Ọ̀yọ́ pàápàá lórí bó ṣe ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń jẹ Aláàfin of Ọ̀yọ́. Èyí tó ti wá kọ̀ sí wàhálà láàrin gọ́vnà Makinde àti àwọn Ọ̀yọ́mèsì. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé àwọn Ọ̀yọ́mèsì tiẹ̀ ti wá gbé gọ́vnà Seyi Makinde lọ kóòtù lórí ọ̀rọ̀ oyè jíjẹ ti Aláàfin of Ọ̀yọ́. Àwọn Ọ̀yọ́mèsì ní àwọn ò fẹ́ kí gọ́vnà tàbí ẹ́jẹ̀ǹtì gọ́vnà kankan ó stop process tí wọ́n fi ń select or appoint ipò Aláàfin of Ọ̀yọ́ tí àwọn ti ṣètò ẹ̀ sílẹ̀. Almaroof wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn Ọ̀yọ́mèsì àti gómìnà. Ó sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn ṣe ń fi ọ̀wọ̀ fún àwọn olóyè mọ́ ní ìlú Ọ̀yọ́. Ó sọ̀rọ̀ lórí eléwì kan tó ṣe ewì tó fi ń bú àwọn Ọ̀yọ́mèsì. Ó ní ìlú Ọ̀yọ́ wọn kì í fi àwọn àgbàlagbà wọn ṣeré àbáwọn olóyè wọn ṣeré níbẹ̀ o. Bó tiẹ̀ ṣe rí gangan náà nílẹ̀ Yorùbá nìyẹn. Àmọ́ ó ní ó normal fún yàn láti sọ pé èèyàn fẹ́ gba àwọn àgbàlagbà níyànjú, àmọ́ kí èèyàn wá máa bú wọn, kí èèyàn wá fi wọ́n gba star, ó ní kò lẹ́tọ̀ọ́ rárá. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Tá bá gbọ́ àwọn ọ̀rọ̀ tí Ààrẹ Almaroof sọ lórí ọ̀rọ̀ ọba jíjẹ nílùú Ọ̀yọ́, ẹ tún wá rí i pé ó dára, ó dẹ̀ ṣe pàtàkì fún gbogbo ọmọ Yorùbá láti support Sunday Igboho àti àwọn tó fẹ́ kí Yorùbá nation dúró, kí culture wa kó má bàa parẹ́, gbogbo àwọn tó jẹ́ heritage fún Yorùbá kó má kàn parẹ́, nítorí kò fi bẹ́ẹ̀ sí ọ̀wọ̀ fún àwọn àgbà Yorùbá mọ́ pẹ̀lú ayé social media tá wà yìí àti gbogbo nǹkan tó ń lọ. Pàápàá tá bá tún fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóṣèlú dé, ṣe mọ̀ pé gbà kan olóyè Sunday Igboho sọ̀rọ̀ lórí bí àwọn olóṣèlú bí wọn ṣe ní regard fún àwọn kábíyèsí mọ́. Nǹkan tó dẹ̀ fà náà ni ọ̀rọ̀ ìjẹkújẹ, bribery, corruption. Ọ̀rọ̀ bribery yẹn náà ó wà nínú ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́mèsì yìí tí ó fi fà á tí eléwì kan fi dìde tó fi bẹ̀rẹ̀ sí ní bú àwọn Ọ̀yọ́mèsì, tí Ààrẹ Almaroof wá ń bá wípé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n gbowó, wọ́n ṣe máa ń gbowó tí ó bá ti tó time tán fẹ́ joyè nìyẹn. Wípé a kàn lè gbà wọ́n níyànjú pé wọ́n ń ṣe báyìí nǹkan báyìí hàn, àmọ́ kò ń ṣe pé kí a máa bú wọn. Ẹ gbọ́ ohun tí Ààrẹ Almaroof sọ nínú fọ́nrán yìí. Ìwọ tó bá yẹ kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde, tó fẹ́ star, tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ star, wá wé pé àwọn Ọ̀yọ́mèsì ló máa fi pa ó lè lọ́bi kọ́kọ́ o. Ilẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ń bú àwọn bàbá tiwa lọ́yọ̀ọ́ o. Àwa kì í gbà kẹ́ni kan ṣe ti gbàgbé pé àwọn bàbá tẹ̀ ń bù yìí wọ́n lọ́mọ tó jù yálà ìyá ẹ̀ lọ. Yes, mo fẹ́ pass message mi torí mi ní pẹ́ lórí ètò ìgbà mi ṣe sọ. Ẹni tó kọ ewì tó bú bàbá Baṣọ̀run yẹn orí ẹ̀ ò pé ṣé nínú ti ń gbowó lọ́wọ́ àwọn olóyè ni? Kí ló ń ṣe yín kọjá lómii? Kò sí ọpọlọ ẹlòmíì, bóyá nítorí pé ẹlòmíì ò wà expose. It doesn't matter nítorí pé just because you travel to abroad or whatever. Exposure ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tó bá jáde sí, àwọn tó bá bá rìn olóma expose ẹ. You don't just come online láti máa bú àwọn Ọ̀yọ́mèsì. Nǹkan tí ò gbẹnu yálà jẹ ẹlòmíì, ẹ wá ti torí pé wọ́n fẹ́ jọba lọ́yọ̀ọ́, ẹ wá ń kó ewì, ẹ wá ń fi ewì búbà. Ó dùn mí rí ewì yẹn, ẹ pé mo rí ewì yẹn ni ó yẹ kí n play ẹ ní, but mi ní play toró bú àwọn bàbá ìkùdẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ wá sọ nǹkan fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ bá wà lórí bíi. Àwọn bàbá wa gbowó lóòótọ́, wọn ò dẹ̀ sọ fún yín pé àwọn ò gbowó. Bọ̀ǹkọ́ ẹyọ kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé kò sí ẹni tó fẹ́ jọba láyé yìí tí ọba kan bá fi lè gbéṣẹ̀, gbogbo ìlú ni kò ń ṣọ̀yọ́ nìkan. Ẹni tó wù kó jọba á náwó fáwọn Ọ̀yọ́mèsì, á náwó pé bàbá ẹ bá mi ṣe ó dáa. Àwọn náà ṣọwọ́ kúdúrú. Ṣé mo pé nígbà wáṣẹ̀ inú gbá báyìí làwọn bàbá wa máa ń kówó sí, wọ́n máa kó owó ẹyọ síbẹ̀, wọ́n wá wé láṣọ, wọ́n á gbé lọ fún ẹni tó fẹ́ jọba. Tọ́bọ̀ Ọ̀yọ́ bá kú tí ò bá sí pé wọ́n ti bàṣẹ̀ ṣe jẹ́. Bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Baṣọ̀run ló yẹ kó wà lórí ìtẹ́, ló yẹ kó máa control lọ́yọ̀ọ́. Nígbà wáṣẹ̀ tọ́ba bá kú, wọ́n máa ń fi àrólé ọba òun ló máa jọba, bí kí náà máa ń pè wọ́n,
bí àkọ́bí ọba bẹ́ẹ̀ náà ni ọba lọ́la wọ́n á gbé síbẹ̀ tí wọ́n bá ní ọmọ ọkùnrin nígbà wáṣẹ̀ nǹkan tó máa ń ṣe ni pé tí ayaba bá lóyún ayaba àti Báṣọ̀run ló máa kọ̀ǹtró Ọ̀yọ́ tó máa fi rí ọmọ oyè bẹ́ẹ̀ ló ṣe rí a kì í fi fáyọba lọ́yọ̀ọ́ tẹ́lẹ̀ o ẹni tí ò bá yé kó yé sí kọ̀ǹfàmù ni táwa bá ń sọ̀rọ̀ tí ẹ̀kọ́ bá ní kí là ń sọ kó wá fún mi ní proof pé mi right àwa kì í fi ṣé kí ni wọn kì í fi ifá jọba lọ́yọ̀ọ́ ìtọ̀sẹ̀ lónìí Ọ̀yọ́ bá a bá ṣe wí láwì wọ́n máa ti tó sílẹ̀ ó ti ní bí ó ṣe rí ní Ọ̀yọ́ Aláàfin. tó òun lẹ ti gbọ́ yẹn o àfi kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ẹjẹ́ á fìmọ̀ ṣọ̀kan kí Yorùbá nation lè dúró kí àwọn culture wa àwọn àṣà àti ìṣe wa kó má bàa parẹ́ gbogbo àwọn country káàkiri ni wọ́n mọ iyì Yorùbá àṣà àti ìṣe Yorùbá ẹ jẹ́ kí àwa tó jẹ́ wípé àjọmọ Yorùbá ẹ jẹ́ á gbárùkù ti àwọn tó ń gbìyànjú láti rí pé Yorùbá nation dúró kí heritage wa kó má bàa parun. Kí lè ròyìn ẹ drop ẹ sí comment section. This is Digi Naija. Thanks for watching. Bye for now.